Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ojoojúmọ́ là ń ké fàǹsì àwọn tó bá gbọ̀ngàn àárín ojoojúmọ́ là ń ké fàǹsì. Òṣàbàgúdìá Ayabagudi ní ti náírà Ayabagudi láti oṣù. Gbogbo láyọ̀ ènìyàn kan. Kúdírà mọ̀ ń bọ̀ wá ẹ̀jẹ̀ ilé ìyá lọ́jà. Ẹjẹ́ ilé ìyá lọ́jà onínú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọn. Bàbá Paso, ajá àdìjáde òwú àwọn òlẹ̀ ọ̀ṣẹ́, wọ́n dábàá tó ní ìyá lọ́rí. Àwọn màmá tí wọ́n lé máa sí máa àdìjá. Wọ́n ti tẹ́ àbá àsọ̀rọ̀ tó, wọ́n tún ṣe ìyẹn ìbàsí máa bá snap, àjùmọ́lá lórí àwọn òbí ẹ̀ṣẹ́. Bàbá mi yọ ní ọ̀pẹ̀ ẹ̀ṣẹ́. Ìpínlẹ̀ ètò ọmọ ìṣọ́, ẹmọ̀ ṣe ìyàn lọ́jà àmọ́ṣọ́. Mọ́dá mi yọ. Mọ́dá mi yọ. Ìyá lọ́jà rẹ̀. Mama Paso. Ìyá lọ́jà rẹ̀. Ní gbogbo olúwo ọ̀yọ́ ṣe. Ọ̀gá lálẹ́ bí títí wà. Ọ̀gá lálẹ́ bí títí mi máa ṣe. Ọ̀gá lálẹ́ bí títí wà. Ọ̀gá lálẹ́ bí títí mi máa ṣe. Ẹbí aláàlú bá rí kàyó. Ọ̀gá lálẹ́ bí títí wà. Ìbá ṣe bí ó. Ó ní àtọ̀ síta náà ṣe wọ̀ yẹn. Pàṣẹ ni ó ti yàtọ̀ síta náà jẹ́ wọ́n yá. Gbogbo tún gbà náà á ti gbé ẹ̀ẹ́dì. Gbogbo tún lè yọ. Ẹ̀sìn mẹ́rin mi adé òní. Alágùnkọ́ lẹ́gbẹ́ alágbàdo. Gẹ́gẹ́ lẹ́sẹ̀ gẹ́gẹ́. Gbogbo màdé ṣoṣù àńkẹ́. Alágùnkọ́ lẹ́gbẹ́ alágbàdo. Gẹ́gẹ́ lẹ́sẹ̀ gẹ́gẹ́. Òtítọ́ àbúrà. Àwọn olórí rẹ̀ ẹ̀dá. Ẹ̀ka mímọ́. Àwọn alábọ̀sẹ̀. Láyé lọ́tọ̀ wà. Àwọn olórí rẹ̀ ẹ̀dá. Ẹ̀ka mímọ́. Àwọn alábọ̀sẹ̀. Láyé lọ́tọ̀ wà. Ìyálóta ayábla. Ẹ̀ka. Tẹ̀lé black man. Ẹ̀ka. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe, there's exactly everything. Gua TV, click on it, you see a subscribe button, click on the subscribe button. That's so, and if you have a big show coming up, any event, you can call us.